mo ṣe kábíyèsí forí adé o. ẹ ṣeun bàbá lẹ́kìtì. a rí yín pẹ́ bàbá mi. ẹ ṣeun kújọ mẹ́ta o. ẹ ṣe gàṣà ẹ kú ètò ìlú ìlú ò ní tú lórí yín sá o ẹ jẹ ju àwọn ará aṣíwájú lọ sá a máa rí yín bá. àwọn ọmọ yín tó wò yín lẹ́sà wọ́n fẹ́ mọ orúkọ yín kábíyèsí. orúkọ yóò kú yí padà ọba àbùdárí ayọ̀délé ọbaṣọ ìjọba Ìkẹrẹ ti ìlú Ìkẹrẹ. Ìkẹrẹ ní ìpínlẹ̀ Èkìtì sá. ní ìpínlẹ̀ Èkìtì. àwa ní àwọn ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá mi. àkọ́kọ́ ni wípé àwọn kan máa ń sọ wípé ọba ní bàbá ta ni bàbá ọba ní ilẹ̀ Yorùbá sá tí ọba gbẹ́dọ̀ máa dọ̀bálẹ̀ fún tí ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fọba nígbà tí ọba bá ti jẹ tọ́sà. ní àṣà Yorùbá tó jẹ́ ògidì ó máa ń rí à kí ọba kó tó ní bàbá. ó máa rí àkọ́bà ó tó ní bàbá. ìdí pàtàkì ló ti fà ìdí àsọlẹ̀ kan tẹ́nìyàn bá ti jọba gbogbo ẹni tó bá rí ní odò balẹ̀ èèwọ̀ ló dẹ̀ jẹ́ kí bàbá kó dọ̀bálẹ̀ fún un. so ó máa ń rí àlẹ́ Yorùbá kí ènìyàn tó jọba kí ó tó di pé bàbá ẹ̀ wà láyé tòun àti bàbá ẹ̀ àjọ máa ríra wọn fi bẹ́ẹ̀ wọ́n pọ̀. ṣùgbọ́n ṣàbọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àṣà wa ń sin àti fọ̀rọ̀ ìgbàlódé àti fi ń pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣà wa rẹ̀ àti ń fi. àwọn kan sọ wípé ìmáàmù ni bàbá ọba sá ṣé lóòótọ́ ni sá. kí ìmáàmù tó dé lọ́ba ti wà báwo ni ìmáàmù ó ṣe wá jẹ́ bàbá ọba ìgbà kí ẹ̀sìn tó dé rárá lọ́ba ti wà. ní ìbẹ̀rẹ̀ ayé ọba ni kò kárí gbogbo nǹkan pátápátá. ọba ni kò kárí gbogbo nǹkan ní ilẹ̀ Yorùbá. ẹ̀sìn ló mú ìmáàmù wáyé. ilé iṣẹ́ ìgbà tí a dá ilẹ̀ Yorùbá ìgbà tí ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sìn Islam àbí ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn Christian. a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sìn tiwa tó jẹ́ àwọn àbáláyé tiwa. later ni Christianity wọlé later ni Islam wọlé so kò lè possible nǹkan tó ti wà kó tó dé kó wá jẹ́ bàbá fún ó dàbí pé word so àwọn tó bá sọ bẹ́ẹ̀ odd word ni wọ́n sọ kò bára wọn mu. ẹ má bínú kábíyèsí mo mọ̀ pé ìlú Ìkẹrẹ la wà yìí tí Ìkẹrẹ ò dẹ́ ṣe ìlú tí wọ́n lè fọwọ́ pa sẹ́yìn ní Èkìtì ibùsẹ̀ ní ilẹ̀ Yorùbá níbo ni Ìkẹrẹ ti sàn ibo ni orísun Ìkẹrẹ sà níbo ni Ìkẹrẹ ti sàn wá. mo ti sọ tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ilé Ifẹ̀ ni mo ti wá níbi tí wọ́n ti bí mi èmi Olúkẹrẹ ló dẹ̀ tẹ ìlú Ìkẹrẹ Ìdó. àwọn míì lè máa gbé oríṣiríṣi analysis ọ̀rọ̀ jáde ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá pátá ní àwọn òyìnbó ti ṣe ẹ̀bí ìgbà tán kónilẹ́rú tó ń jẹ olórí sí kò dẹ̀ sí ìlú tí àwọn òyìnbó ṣe olórí sí nígbà yẹn lọ́wọ́ tí wọ́n kọ ìwé kan sílẹ̀ tí wọ́n ń pè ní intelligence report kò sí ìlú tí ò ní dé Ọ̀yọ́ Aláàfin défẹ̀ débi gbogbo ni tí wọ́n ń pè ní intelligence report wà ìyẹn ni àkọsílẹ̀ àwọn òyìnbó nígbà tí wọ́n fi wá sílẹ̀ lórí bí wọ́n ṣe bá ìlú oníkálukú tí wọ́n wà wọ́n kọ́ síbẹ̀ gàdàgbà wípé Olúkẹrẹ ló tẹ ìlú Ìkẹrẹ Dó ẹ lè lọ sí archive anybody lè lọ sí archive nígbàdàn kó lóun fẹ́ intelligence report Ìkẹrẹ Èkìtì àárín ń bẹ̀ ibi tó ń pè ní archive nígbàdàn so wàá rí ń bẹ̀ ní clear pé Olúkẹrẹ ló tẹ ìlú Ìkẹrẹ Dó. ohun tẹ́ ń sọ fún wa ń sìn ni pé Ìkẹrẹ wá láti Ilé Ifẹ̀. nítorí wípé Olúkẹrẹ tó dẹ̀ tẹ ìlú Ìkẹrẹ Dó ọmọ bíbí ọba lọ́ràn ni ní Ilé Ifẹ̀. ọmọ bíbí ọba lọ́ràn. ìyá tó bí ni wọ́n ń pè ní Oluwo Gbàgìdá tó jẹ́ obìnrin kan ṣoṣo tó jẹ́ Ọọ̀ni Ifẹ̀ rí
nínú ìtàn. ń tẹ̀ sọ fún wa ní ìsìnkú gbogbo Yorùbá pápátá Ilé Ifẹ̀ lórísun wọn. Kò sí àyínìke tàbí àyínìpadà nìyẹn, gbogbo wa la mọ̀ pé Ifẹ̀ lórísun ilẹ̀ Yorùbá. Ilé Ifẹ̀. Bọ́ ọba Rasheed Àkànbí tèlú Olúwo of Ìwó ó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní Ilé Ifẹ̀ kì í ṣe orísun ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ọba Olúwo ó jẹ́ ohun tí kò ní weight lọ́dọ̀ mi. Ìdí tí mo fi ní kò ní weight lákọ̀ọ́kọ́ ni wípé Yorùbá ní ọmọ àlè à ń gbọ́ yín kábíyèsí. gẹ́gẹ́ bí àlàyé mi, ìdí tí mo fi sọ pé ọ̀rọ̀ Olúwo kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ bí ẹnìkan ni pé Yorùbá ní ọmọ àlè ló ń fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Ọmọ àlè ló ń fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Kí ló dé tí Olúwo kì í sọ ọ̀rọ̀ ara ẹ̀ lọ sílé bàbá ẹ̀? Ó ṣe jẹ́ ilé ìyá ẹ̀ ló máa ń sọ̀tàn ara ẹ̀ lọ. Tó bá ti máa sọ̀rọ̀ á lóun ọmọ Olúwo, obìnrin tó jẹ́ ọba ní Ilé Ifẹ̀. Òun nìkan kọ́ ni Olúwo bí. Olúwo lọ́kọ méjì ṣe bí ọba lọ́rùn nìkan lọ́kọ Olúwo. Which invariably means ọba lọ́rùn ni bàbá ẹ̀. Why tí òfin wà proud ilé bàbá ẹ̀? Why tó fi jẹ́ ilé ìyá ẹ̀ ló máa ń ràn ṣàn wọ́n? So irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ò lè wà proud of his father's home, ọ̀rẹ́ ò yẹ kó ní weight lójú tèmi. Ọ̀rẹ́ ò yẹ kó ní weight lójú tèmi. Gbogbo aládẹ rí dátijọ́ rí fídíò kan rí tó ń jókòó tó ń ṣe bóyá igbó àbí nǹkan ló ń so àwọn tó bá ti ń mú nǹkan wọ̀nyẹn ẹ̀ẹ̀kankan ọ̀rọ̀ gánagànà máa tẹnu wọn jáde. Kábíyèsí o. Ohun tó tiẹ̀ gbé mi wá ẹ̀ tẹ́ bá rántí bí ọ̀sẹ̀ bíi mẹ́ta mo pè yé kábíyèsí. Ẹ̀yin àgbà mi ò tó pòwe níwájú yín. Ẹ ní ẹ̀tẹ́ awo òun lè rí ọ̀gbẹ̀rì. Inú mi dẹ̀ dùn pé ibi tí mo bá yẹn ní bá mọ igi tẹ́ ẹ fẹ̀yìntì á mọ̀ pé igi àwọn bàbá wa ni. Pálásì dẹ̀rẹ̀ ẹni bá dé pálásì á mọ̀ pé pálásì ìṣẹ̀ǹbáyé ni. Ìṣẹ̀ǹbáyé tí àwọn baba ńlá baba wa tá a lè pè ní ara orísun ilẹ̀ Yorùbá. Mo sì máa lọ síbi òòṣà, mo sì máa lọ síbi bàbá mi jẹ́ tẹ́ lè sọ fún wa náà àwọn òòṣà tán ń bọ ní Ìkẹrẹ́. Mo ti sọ ṣáájú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àṣìsọ ni pé ìmáàmù lọ̀gá ọba. Torí nígbà tí ò sẹ́sìn tó mú ọ̀rọ̀ ìmáàmù wáyé ni Yorùbá ti wà lọ́ba ti wà. Àwọn nǹkan tó dẹ̀ jẹ́ ẹ̀sìn àbáláyé wa lóníkálukú ń bọ̀ ń gbà yẹn. Àwọn kan máa ń ṣe mistake, wọ́n ní ọba kan abọrẹ̀. Kò sí ọba gidi nílẹ̀ Yorùbá tí ò ń ṣàbọrẹ̀ láti bẹ̀rẹ̀ ayé wa. Kò sí ọba gidi nílẹ̀ Yorùbá tí ò ń ṣe abọrẹ̀. Even láti inú Bíbélì wa, àwọn ọba tó wà ní Bíbélì yẹn lọ wò ó, àwọn ló máa ń jẹ́ aṣíwájú ìlú wọn nínú ẹ̀sìn. Àwọn Samuel, àwọn Dáfídì, àwọn Sólómọ́nì, gbogbo àwọn ọba yìí àwọn ló ń líìdì àwọn èèyàn wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ náà ní ìgbà ìwáṣẹ̀ ẹ̀sìn táwa mọ̀ làwọn nǹkan táwọn bàbá wa ń bọ. Ọba ìlú ló dẹ̀ máa ń líìdì ti ìlú ti tiẹ̀ náà ló lórí ẹ̀sìn ìlú ẹ̀. So gbogbo ọba àtijọ́, inú mi dùn kábíyèsí Ọ̀nìrìṣà ní ìgbà wọlé kan ní mọ̀lẹ̀ tó ń bọ̀. Gbogbo ọba láti ìwáṣẹ̀ ní abọrẹ̀. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gbogbo ala mọ oríṣiríṣi nǹkan tó ń ṣe ń bẹ̀ tó jẹ́ nǹkan ṣẹ̀báyé. So ọba tí ò bá ń ṣọba gidi nílẹ̀ Yorùbá lálóhùn ò ń ṣàbọrẹ̀. Ìgbà tí ẹ̀sìn dé ní Islam dé ní Christianity dé ló di pé oníkálukú bẹ̀rẹ̀ sí yàbàrà, ẹlòmíì yà sí Christian, ẹlòmíì yà sí Islam, tí ò lè ṣe kó tó burú ń bẹ̀. Kábíyèsí ìdúró ti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ṣé a lè pè yín ní abọrẹ̀ báyìí lára àwọn ọba? Abọrẹ̀ lè mí o. Abọrẹ̀. Ṣé ẹ gbọ́? Nǹkan tí àwọn bàbá mi gbé tán bẹ̀rẹ̀ nínú ìlú yìí
látàtàn ti tẹ̀lú idó tó dàbí ohun tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn èmi sì ń ṣe títí dọ̀la. So àbọ̀rẹ̀ ni mẹ́rin olóṣùtà la máa ń pè é ọdọọdún la máa ń ṣe. olóṣùtà òun kẹrẹ Orlando kọ́ lórin. ẹni lála máa ń gbé lọ sórí òkè ta lọ fi torí àwọn máa ń ṣe night vigil nínú ọdún yẹn tá a sọ pé tá a gbàgbà lọ sókè tá a wà lórí òkè yẹn mọ́jú bí night vigil àwọn Christian náà ni tá a ṣe sìn bẹ́ẹ̀ mọ́jú tá a tún máa bọ̀ nísàlẹ̀ ní ọjọ́ kejì. so tó bá pè é àbọ̀rẹ̀ lèmi torí iṣẹ́ ìdúró bákan náà ni mo tó ń ṣẹ̀sìn aláàjì tó ti mẹ́kàdé lèmi mo lè sọ lórí fídíò ẹni tó bá ní lọ́rùn mò ń pa ó wá bá mi jiyàn ìgbà tẹ́mi lọ ṣe ájì ní Mẹ́kà kò sí àdúgbò tí ilé wà tí ò sí ilé kan tí wọ́n kó èrè sínú bẹ̀. ní Mẹ́kà. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi mo rí ni. kò sí àdúgbò kan tí wọ́n kó èrè. tí ò ní sí ilé kan tó yẹ pé èrè ló máa kó bẹ̀ tó máa ti mú bẹ̀ ẹni bá ti ní irọ́ ni mò ń pa kó fi kùránì búra. wọ́n lò ó bí wọ́n lò ó mọ́ èmi ò mọ̀ ṣùgbọ́n a sì rí àwọn ilé jẹ́ pé àròjúlé mi báyìí ó lè jẹ́ bí yàrá kan bẹ̀ jẹ́ pé èrè ló máa kún bẹ̀ èrè dúdú tó kùn dúdú oríṣiríṣi èrè máa kún bẹ̀. tán bá pàtì tán ní pé kò dáa kán lọ dáná sùn. kán má kó pamọ́. kí náà kó pamọ́ fún. kábíyèsí o. kí náà kó pamọ́ fún. wọ́n àṣẹ pé kán lọ dáná sùn. ìyẹn ni pé yìí ń ṣiṣẹ́ lọ. which means ó dàbí àwọn òyìnbó ni wọ́n wá bí wọ́n wá ra èrè tẹ́ ẹni wọ́n ní kò dáa wọ́n ní kẹ́ má bòrìṣà wọ́n á kó lọ sílùú wọn wọ́n lọ kó sínú air condition. wọ́n á wáyè tó dáa fún. wọ́n tọ́jú ẹ̀ wọ́n á dán wọn kó sínú air condition máa fẹ́ sí lórí ní tí ò bá dá yìí gan jù sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. tó tí ò bá dá kílẹ̀ wá lọ fi ń ṣe. kábíyèsí Olúwo yìí náà ni ó fi ẹ̀sùn kan gbogbo ẹ̀yin ọba Èkìtì torí òun ló jẹ́ kí n béèrè lóòótọ́ ló jẹ́ kí n béèrè question yẹn tẹ̀dẹ̀ ni pé lóòótọ́ abọ́ rẹ̀ nìyí wọ́n ní èèyàn lẹ fi ń bọ orò. mo ti sọ sínú ojú ayé àwọn kíní ayélujára yìí. ok sir. níbẹ̀ ni mo ti rí kíní yẹn kà. ok ẹ̀yin náà ti rí kà. ọlọ́pàá pé ìrànlọ́wọ́ ló ṣe fọlọ́pàá gbogbo alamọ̀ pé nígbà kan ní wọ́n pààyàn wọ́n jíjàn gbé ń ṣẹlẹ̀ láwọn Fúlàní ń bí. adẹ̀tí náà nìkan sì tó lóun mọ àwọn tó ń ṣe kí lọ ọlọ́pàá tó wá ń dóde kí ni ìjọba ń dóde kí n pè é náà pé kó wá fi ọba tó kan àbí méjì tó mọ̀ nínú wọn kó fi hàn tí ò bá ṣe bẹ́ẹ̀ òfin wà tó wà lọ́ndà ẹ̀ náà ń pè ní fake information to the police. torí ó sọ tó the extent pé ẹ̀yin ọba Èkìtì ẹ má pa àwọn ọmọ mi mọ́ o ẹ má pa àwọn ọmọ mi mọ́ o. mo ti sọ kíní kan fún yín lẹ́ẹ̀kan ta ló mọ Olúwo ọba lọ́rọ̀ lọ́jọ́ bí wa. ọmọ bàbá lẹ́yìn àti Olúwo. bẹ́ẹ̀ ni Olúwo òkè tó lọ ń rí fín lọ́jọ́ sí bàbá kan ló bí gbogbo wa. ọba tó gbá létí ẹ. tó lọ wó shopping complex yẹn àbí tó lọ bá shopping complex yẹn jẹ ọba lọ́rọ̀ ló gbogbo wa. òun mo yẹ sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹni tó bá rí tó ń fọwọ́ sí ju ilé bàbá yìí tí ò ìjọ ti gbọ́ ní kó Olúwo máa ṣe tàbí ìkóló ilé bàbá òun ní báyìí. ìwọ yẹn náà ló ń claim. a máa claim ìwọ àti ìlú ìyá ẹ àti ìdókòwò ìyá ẹ yes ìyá wa jọba ṣùgbọ́n ilé bàbá ni wọ́n ti ń mọ ni ilé bàbá ènìyàn ń claim. gbogbo ọmọ Ìlúwo tó jẹ́ ìyàwó fún ọba lọ́wọ́ tí gbogbo wọn bá ti torí ọ̀pọ̀lọpọ̀ bá ti jọba káàkiri sí oríṣiríṣi ìlú nìyẹn tán bá jọba tó ní tán wá ń ṣe nílé ọba lọ́rọ̀ nífẹ̀ẹ́ tó jẹ́ nǹkan àgbà tó gbọ́dọ̀ wá ṣe nílé so èyàn tí ò proud ilé bàbá ẹ̀ ìwọ̀nba lọ́rọ̀ ewúrẹ́ níbẹ̀ lè jọ ìlú lójú wọn then ẹni tó dẹ̀ lè stoop so low níbi tó ti máa fídíò ẹ̀ níbi tó ti ṣe igbó I don't think anything is there tó bá ní respect fúnra ẹ̀ mi ò rò bóyá kí n kọ́ bẹ́ẹ̀ lè wáyé so nǹkan tó lẹ̀ tá ti gbogbo wa ti mọ̀ pé ó ń ṣe yẹn ó lè máa ń gàngàn wálẹ̀ kankan so ẹni tí ó lè máa tẹnu ẹ̀ jáde lẹ́ẹ̀kankan ṣùgbọ́n èlé tó sọ nípa pé ọba Èkìtì èmi rò bóyá ọlọ́pàá invite ẹ̀ ó ṣe ìrànlọ́wọ́ ló fẹ́ ṣe fún wa àwọn olùdámọ̀ nínú àwọn tó ń fi èèyàn ń ṣe òrìṣà. tàlè ló mú tàlè ṣèwádìí ẹ ṣe bàbá mi ìmọ̀ràn tẹ́ lè fún ọmọ Yorùbá
fún ọmọ Èkìtì lápapọ̀ ṣáájú lórí ohun tó sọ, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè wá pé bàbá Èkìtì wọ́n ní àwọn ọba yín àwọn kábíyèsí ẹ̀jẹ̀ èèyàn náà fi ń ṣe tíì kíníkan gbá ló ṣe gbá ṣé òótọ́ ni, torí àwọn mọ̀ ọ̀pọ̀ tẹ̀ pè mí pé àwọn mọ̀ pé Èkìtì ní Èṣù wọlé sí, Èkìtì ní Ògún wọlé sí, oríṣiríṣi òòṣà ló dẹ̀ ń bẹ ní Èkìtì, àṣẹ ẹ̀jẹ̀ èèyàn ló mú tí mo sọ pé no ni mo ti lórí ọ̀fẹ́ àti wá bá yín sá. Ìmọ̀ràn wo lẹ lè rí fún gbogbo ọmọ Yorùbá? àṣìṣọ ọ̀rọ̀ alágànná lọ̀rọ̀ Olúwo létí tèmi tí ò bá rí bẹ́ẹ̀ I deal with facts. Mention 1 or 2 ọbas lẹ́kìtì tó bá mú ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ torí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí. Sọ́lẹ̀ kan ní òkè táwa ń ṣe ń bí ẹ̀lẹ́ lálà ń lọ. wà bẹ́ẹ̀ ni. Adẹ̀má sọ ẹ̀lẹ́ láwọn tá a máa sọ́mọ́lẹ̀ síbi fún bí ọjọ́ méje gbogbo ìlú àrí. gbogbo Wọ́n máa lọ ìlú sọ́sọ́ àrí. lábàbà ọtí gbogbo ìlú àrí. So ibi tóun bá mọ̀ tírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ó yẹ kí ìjọba á ní kó ràn wọ́n lọ́wọ́ láti fírú ẹ̀ hàn ní. Sọ̀rọ̀ alágànná ni mo ká ọ̀rọ̀ ẹ̀ sí kò sírú ẹ̀ nílẹ̀ Èkìtì à ń fẹ́ ìyẹn ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ bí ṣùgbọ́n gbogbo wa ló ní orò ọdún ìbílẹ̀ tá à ń ṣe nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni Èkìtì dẹ̀ ṣe jẹ́ ìkan nínú Yorùbá títí wọn ò fi yàtọ̀. lẹ́nu ọjọ́ mẹ́ta ìsà wọn náà fẹ́ gbé sàríà wá sí Èkìtì wọ́n tẹ̀ náà ti ń ṣe gómìnà wa go against ẹ̀ pé sàríà ò lè ṣiṣẹ́ lẹ́kìtì kábíyèsí ìwé adónà ní pé kò sí ní tó jọ ṣùgbọ́n Sultan Sokoto ní pé bá a fẹ́ bá a kọ̀ sàríà gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ́kìtì kí lẹ rí sọ̀rọ̀ sà. Kò sọ bẹ́ẹ̀. lẹ́tà ẹ̀ wà níta sà. Kò sọ pé bá a fẹ́ bá a kọ̀. Okay. Ṣùgbọ́n lóòótọ́ ni Sultan sọ wípé ó yẹ kán gbà láyè ṣùgbọ́n kò sọ pé bá a fẹ́ bá a kọ̀. Okay. Orí ọ̀rọ̀ yẹn náà lájẹ́ kí n fẹ́ fún bàbá Èkìtì ní advice kan. Okay sà. Lóòótọ́ àwa Èkìtì á lé díẹ̀ ibi líle náà dẹ̀ ń bọ́ ọmọkùnrin wa Okay sà. ṣùgbọ́n màá fẹ́ bẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹyin ni òun ló ilẹ̀ Yorùbá fi sọ pé ẹyin ní lóhùn tó bá ti kọ́ bọ́ọ̀lù rẹ̀ ìfọlọ́nfọ́ bẹ́ẹ̀ni. máa advice yín kẹ́ máa ní caution díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀ máa ń lò lórí afẹ́fẹ́ Okay sà. bóyá sí àwọn ọba aláyé wa ni o tàbí sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé nígbà míì wọ́n ta sí àgẹ̀rẹ̀ tí nǹkan tẹ̀ ń sọ yẹn lè make sense but 2 wrongs never make a right. So òun irú language tẹ̀ sọ yẹn báyìí pé Sultan sọ pé bá a fẹ́ bá a kọ̀ kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ló sọ pé ó yẹ kán gbà á láàyè. ṣàṣẹ ìwo ohun tó gbé sínú BBC láàárọ̀ yìí tí sẹ́kítì ẹ̀ tún gbé jáde. Wọn lo language yẹn pé bá a fẹ́ bá a kọ̀. ó ní the Sharia must that must yẹ ti di pé either we like it or not ó ní Sharia must establish in southwest. mi ò tí ì rí ẹ̀ka torí ó wà very unfortunate pé àwọn leaders wa ní Nàìjíríà ìtànjẹ ti pọ̀ jù. tí Sultan bá ní Sharia must kò ṣe ní kán dá Christian council sí Sokoto ṣebí àwọn Christian náà ní wéè bí wọ́n ṣe ń settle àwọn ọ̀rọ̀ ara wọn kò ṣe ní kán dárú ẹ̀ lẹ̀ náà ní Sokoto kò ṣe ní káwọn onífá àwọn oníṣègùn kan dá ìlànà tó fi máa ṣe ẹjọ́ láàrin àwọn èèyàn tiwọn náà bí káwọn náà dálẹ̀ ṣé ẹ̀rí kan tí mo rí ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wà too sensitive níbi ìpàtà fi ń play it's too sensitive to nǹkan tá a fi lè máa play ilẹ̀ Yorùbá ní àṣà àti ìṣe. ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n torí ìgbà tí mọ̀ọ́sì yẹn jáde ẹ̀wọ̀n tí àwọn ọmọ Yorùbá gbé síta náà. ṣe é pé nǹkan tí mo lè sọ tó ń bì í nìyẹn pé ṣé wọ́n lè ní ká dákọ̀ tó òòṣà sílẹ̀ ẹgbẹ́ tí mo tọ́ lọ́kọ̀ sílẹ̀ mẹ́rin àbí wọ́n lè ní ká dá Christian court lẹ̀ so they should one thing tí mo rí about the northerners ni pé they are always seeing themselves as being superior to every other part of the country so ìyẹn náà fi bìlí pé tó bá ti ń ṣe ó gbọ́dọ̀ kárí gbogbo. and to me gbogbo nǹkan ló ní proper ways tẹ́ bá tilẹ̀ dá court ó ti dọ̀rọ̀ òfin ẹ̀ lọ gbégbá proper way
bẹ̀rẹ̀ láti national assembly to state láti assembly state assembly. gómìnà gbọ́dọ̀ mọ̀ sí. tí ẹ bá ti ṣe process yẹn tó ṣeé ṣe but ẹnìkan ò lè jòkó ní kọ́nà bí kókó lóko kọ́ńgàrú kọ̀tù kanjọ́ láì sí nínú ìlànà òfin ìjọba. òun nínú mi dùn nígbà tí ọlọ́lá gómìnà wa sọ̀rọ̀ pé òfin ti wà nílẹ̀ bọ́n ṣe advocate cases bọ́n ṣe settle ọ̀rọ̀ ń bíbá so tí wọ́n bá máa gbé mi wá àtún lọ gbé láti bẹ̀rẹ̀ wọnú òfin north thirty ṣe ṣàríà ó wà ní constitution pé northern states ń ṣe ṣàríà north south west. south west ń ṣe customary court. So if you want to take customary court to the north, Sharia to the south, then you go back to the constitution, amend it before trying that. I don't think such language is too good for Sultan Sokoto, a prominent king in the north to say must. I don't think that is too good from him, even though I've not read it. But if that is it, I don't think it is too good. Ó yẹ káwọn máa ríra wọn bí ìkan nínú àwọn aṣáájú ilẹ̀ Yorùbá ni kí ọ̀rọ̀ tó bá dẹ̀ ń tẹnu wọn jáde ọ̀rọ̀ tó lè mú peace àti lọ́síwájú bá Nàìjíríà not àwọn divisive words. ẹ wo tẹ́ fi hàn mí nínú fílẹ̀ yẹn sí máa Yorùbá kan ló ti ń sọ ìfẹ́ ìfẹ́ kan jẹ́ kan lọ dá òrìṣà kan sílẹ̀ náà sí Sokoto mi ò dẹ̀ ní wọn bá wúlò tó bá ti if you go to equity you go with clean hands. So bó ṣe rí nìyẹn ṣàríà ò lè ṣiṣẹ́ bí torí pé a ti ní àṣà àti ìṣe wa mùsùlùmí ni mo lọ sí Mẹ́kà mo dẹ̀ ń kírun. ẹ dẹ̀ gbàgbé àwọn bàbá yín. èèyàn ò ní gbàgbé àwọn bàbá ẹ wá kọ́kọ́ yé wo bàbá. kò sí pé lè gbàgbé àwọn bàbá mi torí pé tí àwọn bàbá mi ò bá bí mi mi ò lè kọ́ ẹ̀sìn Islam. Kí àgbàdo tó dáyé. nǹkan ládìyẹ ń jẹ. adìyẹ ti ń jẹ nǹkan. kábíyèsí Olódùmarè. nígbà tí àgbàdo tó dáyé adìyẹ ń jẹ àgbàdo ṣùgbọ́n kò fi tó ń jẹ tẹ́lẹ̀ lẹ̀. àwọn bàbá wa tó dẹ̀ gbà wọn. tí èmi ò bá tí ì rà àgbàdo ṣì ń jẹun. so bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. ìmọ̀ràn yín fáwọn ọmọ Yorùbá sà kí n má gbà yín lákòókò púpọ̀ yìí. ìmọ̀ràn mi ni wípé mo sọ kíní kan lẹ́ẹ̀kan ìtànjẹ pọ̀ nínú àsopọ̀ tá à ń pè Nàìjíríà. ìtànjẹ pọ̀ nínú tá à ń pè nínú pọ̀ Nàìjíríà. mo dúpẹ́ gidigidi lọ́wọ́ president wa BAT. Bọ́lá Ahmed Tinubu di aṣíwájú. ìdí tí mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni pé a lot of imbalances tó wà nígbàgbépọ̀ wa ó ń bá wa tọwọ́ bọ̀. sa ẹ rò pé gbogbo àwọn imbalances tó ń tiwọ́ bọ̀ yẹn tó ń try láti pé kó wá bó ṣe wà tó bá lọ́dún mẹ́jọ ẹ̀tọ́ ṣe rò pé àwọn ará bíbá yóò tún ní dá padà bó ṣe. mo ti sọ kankan nípa òfin fún ẹ àwọn èmi wà sẹ́kọ̀ọ́ fi láàfin gbé dúró àwọn míì tí ò ní ṣe fà sẹ́yìn ló pọ̀ jù irú ọ̀rọ̀ navy kìíní tó ní kọ́ pín sí. ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà. sí zones yẹn sì kò sí òtá gbàkìtì ẹ̀ kú mọ́. àwọn nǹkan tó dẹ̀ ń ṣe wọ̀nyí I want you to know one thing tó bá kúrò mẹ́ta àwọn Hausa bá fẹ́ by force dá padà ọlọ́mọdé kẹ́hìn ẹ̀dì Nàìjíríà òde. à ń gbàdúrà kó dé ta. because ojú ti là kọjá àtàtẹ̀yìnwá àwọn èèyàn ti mọ̀ ọ́ sí pé búrẹ́dì rẹ̀ fi ń kó wa lómi ọbẹ̀ jẹ òun là ń sọ yìí sìn ẹ̀dẹ́dẹ́ nígbà tó yẹn bá ní dandan pé nǹkan tó ń ṣe lọ́dọ̀ òun pé dandan ló gbọ́dọ̀ ṣe ní the other side ṣé gbọ́n táwọn ṣe ń bí la fi ṣe dandan lọ́dọ̀ yìí. lọ́dọ̀. I'm sorry to use this language. Northerners like simple work bí tẹ̀lé wọ́n ṣe hard work ló bá dé àwọn fíìdì kan wà sẹ́kọ̀ àwọn nìkan ló wà bẹ́ẹ̀ burúdi ṣe jí sí Haúsá ló pọ̀ jù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. á lò lè rí Yorùbá tó ń ṣe. bẹ́ẹ̀ni. òun ni ò ṣe yí sí àti parẹ́ bọ̀ lẹ́nu gbà tí gọ́ọ̀mẹ̀ntì dé ti tó gbé ó yá ẹ̀ máa ta dọ́là ara ìṣúná lóye kan wọ́n ń gbógun ṣùgbọ́n Ọlọ́run ń gbé báàtì torí wọn. so tó bá ṣe ọdún mẹ́jọ gbogbo ipò tí yóò bá òde gbogbo orí láti dé sí nítorí àwọn kan rí tẹ́lẹ̀ bíi pé ẹ̀tọ́ wọn ni nǹkan wọn ni ṣùgbọ́n sí ìjọba tá a ní sí president wa ń jẹ́ ká mọ̀ pé nǹkan wa ni kì í ṣe nǹkan èèyàn kan nǹkan wa gbogbo alájọ ní right sí
everything kò sí kankan tó jẹ́ tẹnìkan specially so ìyẹn máa ń mú inú mi dùn bó tilẹ̀ jẹ́ wípé nǹkan le díẹ̀ ní gbòòrò lásìkò yìí ṣùgbọ́n kò sí ní tó bá ti bàjẹ́ tí èèyàn fẹ́ ṣàtúnṣe sí náà tí ò ní le díẹ̀ tí nǹkan bá tó wọ́n bá rẹ̀ ti sọ ẹ́ tó bá ti le tó di pé ó ń ta ẹ́ ó fẹ́ tú nìyẹn so lágbára Ọlọ́run mo rò pé gbogbo ìrìn àjò president wa gbogbo àwọn àtúnṣe tó ń gbèrú àti ṣe láìpẹ́ láì jìnnà Ọlọ́run á jẹ́ ká bẹ̀rẹ̀ sí rí èrè ẹ̀ ká lè máa mú ìrọ̀rùn bá àwọn mẹ̀kúnnù torí mi ò ní purọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tàṣí ń rí báyìí àwọn mẹ̀kúnnù ló ń fara jìyà jù àwọn olówó kan mọ̀ kó bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ àwọn kan mọ̀ bóyá dọ́là change bọ́ǹdù náà ní sílé bọ́ǹdù náà ń lò wọ́n mọ̀ bóyá iye kan náà so gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn politics wọ̀nyí àwa mẹ̀kúnnù ló ṣe ń forí rọ ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ń tán ṣe ló máa yọrí sí lè lágbára Ọlọ́run ní pàtàkì nínú iṣẹ́ ìjọba wọn tán tiẹ̀ ń jẹ́ kí n tá à ń pè ní equality fairness kó máa wáyé láàrin gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ ní Nàìjíríà gbogbo ẹ̀mí gbogbo dùn àfọlá. ẹ ṣeun kábíyèsí gbogbo ọmọ Nàìjíríà mo rọ̀ wọ́n ká sì túbọ̀ máa ní àfaradà ká sì ní ìgbàgbọ́ wípé ewu yẹn máa tú lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. àṣẹ Èdùmàrè Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ ṣeun bàbá mi. bákan náà bàbá lẹ́kìtì mo tún padà sórí tí mo bá ń sọ lẹ́ẹ̀kan. mo ti gbọ́ tí o bá ń ṣe ìfẹ́ tí mo ní sí yín mi ò ní jẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ náà. ok sir. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín a kì í fi wèrè wo wèrè tí ò bá dá ẹ má fi nǹkan tí ò dá ṣàtúnṣe ẹ máa wo àwọn gbólóhùn yín àti àwọn ọ̀rọ̀ tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ nípa ilẹ̀ Yorùbá ní pàtàkì tó bá ti kan pé ẹ fẹ́ fẹnu kan ọba àbí àwọn olórí àbí àwọn àgbà ìlú ẹ máa fi ọgbọ́n àti torí gbogbo alámọ̀ pé èyí tó ṣáájú nínú ọmọlúwàbí wa nílẹ̀ Yorùbá ni pé ká bọ̀wọ̀ fún àwọn gbàgbà aṣíwájú wa àti àwọn àgbàlagbà wa ní pàtàkì ìjókòó tó wà nífẹ̀ẹ́ yẹn ìjókòó tẹ́nìkan kan ò gbúdọ̀ fẹ́nu àbùkù kan ní torí gbogbo wa ní ìjókòó yẹn balẹ̀ lórí torí bá dẹ̀ ti fọ́ọ̀yàn gbogbo ara ló ń dun Olúwa ẹ̀. bẹ́ẹ̀ni. so tábùkù bá ti kan ìjókòó yẹn níbi tí Ọọ̀ni ìrìṣà jókòó yẹn gbogbo ilẹ̀ Yorùbá làbùkù yẹn ń lọ bá gbàgbọ́ tèmi nìyẹn so mo bẹ̀ wá ẹjọ́ tá a bá ti ní àwọn tó ń ta wá lára tá a fẹ́ sọ ẹ̀ ká máa fi ọgbọ́n tàbí ká ní sùúrù kára wá wálẹ̀ ká tó wá sórí afẹ́fẹ́ láti wá sọ. ẹ ṣeun kábíyèsí. God bless you. ẹ ṣeun gẹ̀sà a máa rí yín bá o ẹ ṣeun gẹ̀sà. ẹ ṣeun.